gbogbo kò kí sí lẹ́yìn alábàárùn. Kò jẹ́ tuntun wípé ìjà ńlá lọ láàrin àwọn òṣèré ilẹ̀ wa, Lizzy Anjorin àti Portable Ayéjánu olówó Gẹ̀mọ́, tí Lizzy Anjorin sì sọ pé Portable kọ̀ láti tọ́jú ìyàwó àti ọmọ rẹ̀. Ní báyìí Portable ti fún Lizzy Anjorin lésì ọ̀rọ̀ rẹ̀. Ó sì ti jẹ́wọ́ pé òun kì í ṣọmọ lọ mésì wá. Ó fún lésì ọ̀rọ̀ rẹ̀ nínú àwo orin tó ṣe jáde. Gbogbo àwọn tó sì gbọ́ àwo orin náà ni wọ́n kan sára sí Portable tí wọ́n sì gbóríyìn fún pé òun ló gbégbá orókè nínú ìjà náà. Portable sọ pé ajá àdìgbòlugi ni Lizzy àti pé ẹni tó bá rí Lizzy lójú ọ̀nà kó yá fẹsẹ̀ fẹ́ kó yá feré ge ni o. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé Lizzy tó bá báyàn ọ̀rẹ́ mi lọ́sàn-án, agẹni náà jẹ́ kálẹ̀ tó lẹ́. Portable tẹ̀síwájú náà rẹ̀ wípé irú Lizzy kò ṣeé bí lọ́mọ àti wípé àríbanújẹ́ ọmọ ló jẹ́. Àwọn ọ̀rọ̀ yìí àtàwọn ọ̀rọ̀ míì lóríṣiríṣi tó jẹ́ kùgbákùgbọ́ ọ̀rọ̀ ni Portable Ayéjánu sọ nínú àwo orin náà. Èyí tó mú káwọn èèyàn sọ pé Portable nìkan ló lè káwọ́ rẹ̀, nítorí pé kò kí ń ṣègbà àkọ́kọ́ rẹ̀ tí Lizzy máa bá àwọn òṣèré akẹgbẹ́ rẹ̀ jà. Ó ti bá Tóyìn Abraham jà lọ́dún díẹ̀ sẹ́yìn, Ronke Oṣòdì Òkè, Dayọ̀ Amusa, Nkechi Blessing, tí Ìyábọ̀ Òjó ló fi jẹ́ bàbá nítorí ṣe ló ń gbé ọmọ rẹ̀ àti ọmọ rẹ̀ ó ṣe ló ń gbé ṣépè. Ibi tọ́rọ̀ ìjà Portable Ayéjánu àti Lizzy Anjorin máa yọrí sí làwọn èèyàn mọ̀. Ṣe làwọn èèyàn ń wò ọ̀rọ̀ náà bí sísí fíìmù tí wọ́n fẹ́ kó parí. Lọ́wọ́ báyìí ohun táwọn èèyàn ṣèdájọ́ ni pé Portable Ayéjánu òun ló léwájú nínú ìjà náà. Àwọn kan ti sọ pé káwọn àgbààgbà òṣèré tíátà kí wọ́n bá wọn dá sí kó tó jù báyìí lọ, kó tó dàbí ti Lizzy Anjorin ìjà Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó. Táwọn kan sì ń bú Portable pé ọkùnrin ni, àgbàlagbà ọdẹ gbọ́dọ̀ máa ṣòwò bí ère. Wípé àwọn ò retí pé ó yẹ kó máa bá Lizzy takùrọ̀sọ lórí ẹ̀rọ ayélujára débi kó máa wóra wọn tuurutu lórí ẹ̀rọ ayélujára. Àwọn kan sì gbè lẹ́yìn Portable pé bó ṣe ṣe yẹn ló dáa, wípé òun ló máa gbaná ojú Lizzy. Oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn sọ lórí ẹ̀rọ ayélujára lórí ìjà Lizzy Anjorin àti Portable tí kálukú sì ń gbàrọ̀ náà bẹ ní gbagba ọtí. Kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ ìjà náà? Ẹ jẹ́ ká mọ̀ lábala ìrísí comment section. Ẹ má gbàgbé àti subscribe, like àti share fídíò wa. Ẹ ṣé gan-an ni, a dúpẹ́ fún àtìlẹ́yìn yín.